lẹ́ẹ̀kejì àwọn ọmọ ogun nàìjíríà tí Murtala Muhammad rán lọ sónìṣà tún parẹ́ sójú agbami. Afọwọ́fọnná kì í rójú ráyè dá sọ̀rọ̀ lọ́rọ̀, ẹni eégún ń lọ kì í lè dúró parí ìjàfẹ́ nìkan. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fáwọn ọmọ ogun nàìjíríà nígbà tí àwọn ọmọ ogun ojúkú fìdán hàn wọ́n ní Onitsha tí wọ́n ká wọn mọ́ láàrin méjì ojú omi. Bí wọ́n ti ń sáré lọ, wọn kò lè dúró bojú ẹ̀yìn, bẹ́ẹ̀ ni wọn kò rántí gbé ọkọ̀ ìjagun wọn. Àbí ta ni yóò ṣe nígbà tí iná ń dáhùn lọ́tún lọ́sì tógun náà sì yí padà mọ́ wọn lọ́wọ́. Àwọn tí wọ́n ti rò pé káwọn dé Onitsha káwọn gbà á lọ́wọ́ àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ náà ni, tí wọ́n wá dẹni táwọn ọlọ̀tẹ̀ wọ̀nyí ń lé kán lùgbẹ́. Bẹ́ẹ̀ ni ẹyẹ kò sọ fún ẹyẹ pé òkò ń bọ̀. Èrò ọ̀nà kò lè dúró de aráalé mọ́, kálukú wọn ni wọ́n yẹra fún ikú ìbọn àti ikú inú omi. Nígbà tí wọ́n padà dé Àsàbà, ìyẹn ìwọ̀nba àwọn tó kù, inú bí Murtala Muhammad. Ó bá wọn wípé irú àwọn èèyàn wo lòun kó jọ yìí. Àwọn ọmọ ogun nàìjíríà tí wọ́n gba ìlú Onitsha tì lọ́wọ́ ọmọ ogun ojúkú. Ṣùgbọ́n àwọn ọmọ ogun tó ríbi sá padà sí ibùdó wọn náà sọ pé ọ̀hún ò dáa ni. Níwọ̀n ìgbà tí wọn ò sì fẹ́ kí Murtala bú àwọn pé ọ̀lẹ làwọn, níṣe ni wọ́n pọ́n àwọn ọmọ ogun ojúkú náà lé. Wọ́n sì ròyìn pé kì í ṣe àwọn ọmọ ogun ojúkú làwọn ń bá jà o. Wọ́n láwọn òyìnbó aláwọ̀ funfun tójúkú gbà láti ìlú wọn ni wọ́n dojú ìjà kọ àwọn, àti pé ohun tí kò jẹ́ kí apá àwọn ká àwọn sọ́jà náà nìyẹn. Pé tó bá jẹ́ lára àwọn ọmọ ogun Biafra táwọn ti mọ̀ tẹ́lẹ̀ ni, níṣe làwọn ìbá lé wọn kọ́ lùgbẹ́, kò sì sẹ́nìkan tí ìbá yè nínú wọn. Murtala Muhammad gbọ́ ni ọ̀rọ̀ náà kò tẹ́ lọ́rùn rárá. Ó ní bó bá jẹ́ àwọn ọmọ ogun òyìnbó ni ojúkú kó wá tó ń lò, àwọn náà yóò jẹ́wọ́ fún un pé èrè tí ewúrẹ́ bá fogún ọdún sá fàájì báyìí ní fẹ́ ṣe. Nítorí bẹ́ẹ̀ kíá lòun náà ránṣẹ́ sí Èkó lọ́dọ̀ Yakubu Gowon. Ó ní kó bá òun kó àwọn jagunjagun òyìnbó àtàwọn nǹkan ìjagun tuntun. Ó ṣèlérí fún Gowon pé bó bá ti lè ṣe ìyẹn fún òun tó fún òun ní kinní náà, òun yóò gba ìlú Onitsha fún láìpẹ́ jọjọ. Àwọn ọmọ nàìjíríà yóò sì ti ibẹ̀ tẹ̀síwájú. Kò sì lè pẹ́ kò lè jìnnà tóun yóò fi gbé orí ojúkú wá fún un. Ṣé Murtala ló ṣáájú àwọn ọmọ ogun 2nd Division? Gbogbo àwọn ọmọ ojúkú pàápàá ló sì bẹ̀rù wọn. Bó bá ń pẹ́ kì í yá mọ́, Gowon kò dúró kí ọ̀rọ̀ tí Murtala sọ ránṣẹ́ tútù. Ó fi àwọn ẹropléènì àti àwọn sọ́jà ajagun jẹun òyìnbó kan ránṣẹ́ sí Murtala ní Àsàbà. Nǹkan náà sì tún bẹ̀rẹ̀ lákọ̀tún. Bẹ́ẹ̀ ló jẹ́ pé kò tí ì ju ọjọ́ keje lọ táwọn ọmọ ogun Biafra lé àwọn ọmọ ogun nàìjíríà lójú omi Onitsha, nígbà táwọn ẹropléènì ńláńlá kan bẹ̀rẹ̀ sí fò lójú ọ̀run l'Onitsha. Bó sì ti ń fò ló ń rọ òjò iná, bọ́ǹbù ló ń jábọ́ látẹnu ẹ̀ sílẹ̀. Látòkè ni bọ́ǹbù náà ti ń rọ̀jò wá sísàlẹ̀, òjò iná ni. Eré làwọn èèyàn náà kọ́kọ́ pé, ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan sí kejì nǹkan tó ti bàjẹ́ nílùú náà kò ṣeé fẹnu sọ. Bí bọ́ǹbù kan bá balẹ̀, bíi kí ilé wó, bíi kí mọ́tò jóná, bíi káwọn èèyàn kú, ọ̀kan yóò ṣàṣẹlẹ̀ níbẹ̀ ṣáá ni. Lójoojúmọ́ ni wọ́n ń ju bọ́ǹbù náà, wọn kò sì dákẹ́ fún wákàtí kan. Àwọn ẹropléènì àwọn ará Rọ́ṣíà ní ẹropléènì tó ń ju bọ́ǹbù náà. Àwọn ọmọ ogun ojúkú kò sì ní kinní kan tí wọ́n fi lè dáhùn. Gbogbo bí iná ti ń jó lójú ọ̀run tó, àwọn pàápàá wá ibì kan sá pamọ́ sí ni. Bí àwọn aráàlú kò ti lè jáde, bẹ́ẹ̀ náà làwọn sọ́jà ojúkú kò lè jáde l'Onitsha yìí. Nígbà tí bọ́ǹbù náà sì lé dé ibì kan, àwọn aráàlú bẹ̀rẹ̀ sí sá lọ. Báwo ni wọn kò ṣe ní sá kúrò nílùú náà nígbà tó jẹ́ gbogbo ilé wọn ló ń wó? Bí ilé kan bá sì ti wó, àwọn tí wọ́n bá wà níbẹ̀ yóò bá ilé náà lọ ni. Nítorí èyí làwọn èèyàn náà ṣe ń fa àwọn ọmọ wọn, táwọn míì yóò sì gbé arúgbó wọn lé èjìká tí wọn yóò fi sá kúrò ní ìlú Onitsha níkọ̀ọ̀kan. Àwọn ọmọ ogun nàìjíríà yìí kò torí ẹ̀ dúró, bẹ́ẹ̀ ni wọn kò dákẹ́, wọ́n ń rọ̀jò kinní ọ̀hún lọ ṣáá ni. Nígbà tí wọ́n ju bọ́ǹbù náà débì kan tí kò sì sí ilé alájà kankan lórí ìdúró nílùú Onitsha, gbogbo àwọn ilé náà ló rẹ́ mọ́lẹ̀ pátá. Bẹ́ẹ̀ ni kò sẹ́nì kankan nínú ìlú náà mọ́ rárá, oníkálukú ti sá lọ. Nígbà tí kò séèyàn
tí kò sí ilé mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ju iná lu àwọn ẹran ọ̀sìn tó bá ń rìn kiri. Bẹ́ẹ̀ ni kò sí adìyẹ, kò sí ẹran ewúrẹ́ tàbí àgùntàn, kò sí màálù tàbí pẹ́pẹ́yẹ, kò sí tòlótòló tàbí ológbò. Gbogbo wọn ni wọ́n ti bá ogun ojúkú lọ. Ohun táwọn ọmọ ogun Biafra tí wọ́n sá pamọ́ sínú kòtò ńlá kan tí wọ́n ti gbẹ́ nínú ìlú náà ń rò ní pé àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò ní wá bá àwọn mọ́ ní Onitsha. Wọ́n ní Muritàlá ò lè gọ̀gọ̀gọ̀ kó tún gba ibi tó bá wá níjọ́sí wá bá àwọn lẹ́ẹ̀kejì. Wọ́n ní nítorí pé kò lè wá bá àwọn mọ́ ló jẹ́ kó máa fi iná ojú ọ̀run jẹ àwọn níwọ̀n ìgbà tó ti mọ̀ pé Biafra kò ní ẹ̀rọ̀pléènì tí yóò fi jagun báyìí tàbí ọkọ̀ òfurufú kankan tó lè jáde láti wá kojú àwọn Russia tí Nàìjíríà ń lò yìí. Ìyẹn náà ni Muritàlá ṣe dà wọ́n sáàrin ìgboro. Kìnní náà kì í ṣe ọ̀rọ̀ àwàdà, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín rárá, nítorí lẹ́yìn ọjọ́ 3 sí 4 ìlú Onitsha ti dahoro. Nígbà náà ni Muritàlá tún kó àwọn ọmọ ogun ẹ̀. Ó ní kí wọ́n wá lọ gba ìlú náà báyìí. Ó ní gbogbo àwọn ọmọ ogun ojúkú ti sá lọ pátá, kí wọ́n kàn rìn wọ ìlú náà ni, kí wọ́n sì dúró síbẹ̀ lásán. Kò sẹ́ni tí yóò tún dí wọn lọ́wọ́ mọ́. Ohun tóun rò ní pé níwọ̀n ìgbà tí bọ́ǹbù náà ti ró léraléra fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí gbogbo ìlú sì ti dahoro, àwọn sọ́jà náà pàápàá yóò ti rìn síwájú, wọn kò sì lè dúró nítòsí Onitsha yìí. Nítorí náà ló ṣe yẹ kí àwọn tètè lọ síbẹ̀ kí àwọn sì kápá wọn lẹ́ẹ̀kan. Muritàlá sọ fáwọn ọmọ ogun ẹ̀ pé kò sáàyè ìdádúró kankan mọ́, kí wọ́n gbéra lọ́wọ́ kan kí wọ́n máa lọ sílùú Onitsha tààrà. Kò sí kinní kan tí yóò dá wọn dúró. Ọjọ́ yìí làwọn ọmọ ogun Haúsá tó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo sétí ara wọn tí wọ́n sì ń kọrin Onitsha sósáì, Onitsha sósáì, Onitsha sósáì. Ohun tí wọ́n ń kọ lórin yìí ni pé Onitsha sòsé, Onitsha sòsé. Kò sẹ́nìkan tó tún lè dí àwọn lọ́nà mọ́ kí àwọn máa lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún sa àwọn ọkọ̀ ojú omi jọ. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n sì kó lọ́wọ́ lásìkò yìí jẹ́ 12 péré. Wọ́n ní kò sí wàhálà kankan fún àwọn ní ìlú náà mọ́. Kì í ṣohun tí àwọn gbọ́dọ̀ máa torí ẹ̀ dira ogun bí ẹni tí kò mọ ohun tó ń ṣe. Muritàlá ní kí wọ́n sáré lọ, kí wọ́n sáré bọ̀ padà ni. Bí wọ́n bá sì ti dé, kí gbogbo àwọn tó kù máa wá lọ sọ́hùn-ún kí wọ́n lọ fi Onitsha ṣe ibùdó àwọn tuntun. Bí ọkọ̀ ojú omi àwọn ọmọ ogun Muritàlá náà ti gbéra tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ sójú omi níkọ̀ọ̀kan láti Àsàbà, bẹ́ẹ̀ làwọn alamí ti ta àwọn ọmọ ogun ojúkú níbi tí wọ́n wà lọ́hùn-ún nínú ihò pé àwọn ọ̀tá wọn ti ń bọ̀ o, wọn yóò sì débẹ̀ láìpẹ́ rárá. Àwọn tí wọ́n ń ṣe alamí yìí ti sọ pé àwọn ń gbọ́ táwọn ọmọ ogun náà ń sọ pé àwọn kò ní í pẹ́ táwọn yóò fi padà. Wọ́n kàn fẹ́ lọ gba ìlú náà ni kí àwọn sì kó àwọn kan nínú àwọn kalẹ̀ sọ́hùn-ún kí àwọn wá padà kó àwọn tó bá kù àwọn. Àwọn wọ̀nyí ti sọ fáwọn ọmọ ojúkú yìí pé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń bọ̀ náà kò múra ìjà rẹpẹtẹ o, nítorí wọ́n rò pé àwọn ọ̀tá àwọn ti sá lọ ni. Nítorí bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ti wá sọ fáwọn ọ̀gá ogun Biafra wọ̀nyí, àwọn ọmọọṣẹ́ wọn kò gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò múra ogun. Àwọn tó tilẹ̀ gbọ́ nínú wọn sọ pé àwọn ò ráyè wàhálà, wọn yóò máa wò bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí yóò ti ṣe táwọn kò tún ní dáná fún wọn lẹ́ẹ̀kejì yìí. Bẹ́ẹ̀ ló ṣe pé kàkà kí wọ́n múra láti lọ dènà dé àwọn ọmọ ogun Nàìjíríà lójú omi, níṣe ni wọ́n ń fi wọ́n tayò, tí wọ́n ń fi wọ́n mu ọtí nínú ihò ilẹ̀ tí wọ́n wà, tí wọ́n sì ń ṣe bí ẹni pé kì í ṣe àwọn ni àwọn ọmọ ogun Nàìjíríà ń kógun náà bọ̀ wá bá. Àfi nígbà tí ọ̀gá wọn tó pàṣẹ fún wọn pé kí wọ́n kúrò nídìí ayò náà kí wọ́n sì lọ múra ogun kíá. Ó ní wọ́n bá múra ogun o, ṣùgbọ́n níṣe ni wọ́n jókòó sínú kòtò tí wọ́n wà, tí wọ́n sì ń fọgbọ́n wo àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń bọ̀. Wọ́n ní nígbà tí wọ́n bá súnmọ́ àwọn ni àwọn yóò tó jẹ́ kí wọ́n mọ̀ pé eyín mú ju abẹ lọ. Bí kò ní ohun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ ikùn, yóò wá ṣeṣe kí wọ́n lé sí ọlọ́dẹ. Bí kò jẹ́ ohun táwọn ọmọ ogun Biafra gbójúlé, wọn yóò ṣe máa mú àwọn ọmọ ogun Nàìjíríà pa mìrìndì bẹ́ẹ̀. Nígbà táwọn náà mọ̀ pé iná làwọn èèyàn náà, wọn kò mọ ojú ẹni tó dá àwọn bí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ ogun. Àti pé bí ọwọ́ àwọn ọmọ ogun wọ̀nyí bá fi lè tó wọn, ohun tí wọn yóò ṣe fún wọn kì í ṣe èyí táwọn náà yóò lè gbàgbé bọ̀rọ̀. Wọn yóò fojú wọn rí àtàlátà bàbá àlàrúbá. Kò sóhun méjì tí àwọn ọmọ ogun Biafra yìí gbójúlé ju èèlò ìjagun tàwọn Nàìjíríà fúnra wọn lọ. Ìyẹn èèlò ìjagun àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti rí jí gbé lásìkò táwọn yẹn wá níjọ́sí tí ogun sì le tí wọ́n sá lọ.
ọkọ̀ akọ́tàmì kan wà láàrin wọn tí wọ́n gbé pamọ́. Bẹ́ẹ̀ ni mọ́tò ìjagun ńlá tó lè rọ́ àgbá bí 40 lẹ́ẹ̀kan wà níbì kan tí wọ́n gbé ìyẹn náà sí. Ṣé látọjọ́ tí wọ́n ti rí mọ́tò ìjagun náà gbà làwọn ọmọ ogun Biafra ti ń lọ síbẹ̀ tí wọ́n sì ń wò ó àfi bí ìgbà tí ọmọdé bá ṣẹ̀ṣẹ̀ ra nǹkan ìṣeré tó ń yẹ̀ wò lójoojúmọ́, tàbí bí aṣọ tuntun ṣe máa ń ṣe olóde ní wọ̀míwọ̀mí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kinní ọ̀hún ṣe àwọn ọmọ ogun Biafra. Wọ́n fẹ́ dán àwọn mọ́tò ìjagun náà wò lára àwọn ọ̀tá wọn. Inú igbó níbẹ̀ ni wọ́n kúkú tọ́jú ẹ̀ sí. Wọ́n sì rọra ṣí aṣọ lójú rẹ̀ nígbà tí àwọn ọkọ̀ ojú omi náà ti kù bíi máìlì 10 lójú agbami. Àwọn dúró sínú igbó níbẹ̀. Wọ́n ń wo àwọn ọmọ ogun Nàìjíríà náà bí wọ́n ti ń ré kéńdé bọ̀ láì fura pé nǹkan míì lè bá àwọn lójú omi. Àwọn ọmọ ogun Nàìjíríà pàápàá kò fura rárá. Àwọn náà ń kọrin bọ̀ ní àfi bí ẹni tó ti lọ sójú ogun tó ti ṣẹ́gun. Wọn kò ṣe bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lọ jagun rárá. Wọ́n ṣe bí ẹni pé àwọn ti gba ìlú Ònìṣà ni. Kò sì sóhun tó fa eléyìí ju ìròyìn táwọn náà ti gbọ́ tí àwọn àmì wọn ti wá sọ fún wọn pé àwọn ọmọ ogun Ojukwu ti sá lọ o. Kò sí ẹnìkan báyìí ní Ònìṣà àti agbègbè rẹ̀ mọ́, tí wọ́n sọ pé gbogbo wọn ni wọ́n ti nà pápá bora. Ó kù bíi máìlì kan péré kí àwọn ọmọ ogun Nàìjíríà dé ojú agbami tí wọn yóò ti sọ̀kalẹ̀ ní àwọn ọmọ ogun Biafra ṣáná sí mọ́tò ìjagun tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Nìyẹn bá bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́ǹbù látọ̀ọ́kán. Bí wọ́n ti darí kinní náà sọ́ọ̀kan ní ibi tí àwọn ọkọ̀ ojú omi náà ti ń bọ̀, ààyè kò sí fáwọn ọkọ̀ ojú omi yìí láti tètè sáré padà. Wọ́n kàn ń bọ̀ níwájú nírètí pé àwọn yóò ti débi tí wọn yóò ti sọ̀kalẹ̀ kí bọ́ǹbù náà tó rí àwọn ṣe léṣe. Ṣé wọn ò tètè mọ̀ pé idà ahun ni àwọn ọmọ ogun Biafra náà fẹ́ fi pa ahun? Wọn kò mọ̀ pé irinṣẹ́ àwọn gan ni wọ́n ń lò fáwọn. Àwọn kan ń gbọ́ bí kinní náà ti ń ró kótákótá ni wọ́n sì rò pé kinní náà kò ní pẹ́ tọ́ lọ́wọ́ wọn. Èyí tó burú ni pé bí wọ́n ti ń rò pé ó rẹ àwọn sọ́jà Ojukwu yìí, bẹ́ẹ̀ ni ọta ìbọn ń kọlu ọkọ̀ ojú omi tí wọ́n ń gbé bọ̀. Bó bá sì ti kọlu ọ̀kan báyìí, ọkọ̀ ojú omi náà yóò rì ní yóò yí dande lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ọkọ̀ ojú omi náà bá ti rì bẹ́ẹ̀, àwọn ọmọ ogun tó wà níbẹ̀ yóò máa gbìyànjú láti sá sókè. Ṣé wọn kò ní fẹ́ bá omi lọ? Ṣùgbọ́n kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá omi lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò lè wẹ̀. Àwọn tí wọ́n sì kú sínú omi pọ̀ ju àwọn tí ọta ìbọn pàápàá ń pa lọ. Nígbà tí olójú yóò sì fi ṣe, àwọn ọkọ̀ ojú omi 8 nínú 12 tó ń bọ̀ ló ti farapa. Ńlá àwọn tó kù bá rọ́rí padà sẹ́yìn. Kò sí sẹ́nìkan tó lè forí lakú nínú wọn mọ́. Bẹ́ẹ̀ ni wọn kò dúró de àwọn sọ́jà tó ń jábọ́ sómi. Ẹni ikú pa apágbé ni. Ọjọ́ náà kì í ṣe ọjọ́ rere kan fún àwọn ọmọ ogun Nàìjíríà. Ikú pa púpọ̀ nínú wọn jàre. Inú bí Muritala Muhammed, ó jẹ́ káhàìhàì, ó sì lérí pé òun yóò fojú àwọn ọmọ Ìgbò náà rí màbo. Ṣùgbọ́n ó nà mí kò dùn mí, kò ní ju ara òfìfo láéláé. Muritala ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà nù sọ́nà Ònìṣà, ó sì ti di ẹ̀ẹ̀mejì tó lọ tí kò lè rí ìlú náà gbà. Ẹ̀ẹ̀kẹta ló múra láti lọ pé torí òun ò ní gbà àfi tí òun bá mú Ojukwu. Ohun táwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ogun Nàìjíríà ń wí ni pé ṣé ẹ̀ẹ̀kẹta tí ọkùnrin náà yóò lọ yìí ṣé yóò rí Ojukwu mú ni? Torí Ojukwu wà níbìkan tóun fi Muritala rẹ́rìn-ín, ó ní kò sí bí yóò ti ṣe tọ́wọ́ òun Ojukwu kò ní tó. Ẹni làwọn ọmọ ogun Biafra náà ń rí bí inú Muritala ti ń bàjẹ́ ń tiẹ̀. Ṣùgbọ́n Muritala lérí, ó lérí sí wọn pé wọn yóò sunkún láìpẹ́, wọn yóò jìyà ohun gbogbo tí wọ́n ṣe lẹ́kùnrẹ́rẹ́ ni. Báyìí ni Muritala tún múra lẹ́ẹ̀kẹta, ó lóun yóò gba ìlú Ònìṣà dandan. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́? Ǹjẹ́ Muritala rí Ònìṣà náà gbà dandan? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìtàn ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.